من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. Mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin, mo kí gbogbo ẹ̀yin mùsùlùmọ́ọ̀sì lóbìnrin, mo kí ní kíkí ọlá, mo kí ní kíkí ọlà, mo kí ní kíkí tí Ọlọ́run bá mi yọ́nú sí. Bàdà assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ohun tí a fẹ́ gbé yẹ̀wò ní òwúrọ̀ yìí ni nípa bí a ṣe ń wẹ̀ jánábà nínú ẹ̀sìn Islam. Àwọn ìwẹ̀ tó pọn dandan, àwọn ìwẹ̀ mẹ́rin kan wà tó pọn dandan nínú ẹ̀sìn Islam, tó pọn dandan fún wa láti wẹ̀ nínú ẹ̀sìn Islam. Tó jẹ́ wípé tí kan nínú àwọn ìwẹ̀ yìí tó bá ṣẹlẹ̀ sí wa, ọ̀ranyàn ni fún wa láti wẹ̀ ìwẹ̀ náà. Àkọ́kọ́ ń bẹ̀, òun náà ni àlìjánábàtù. Àlìjánábàtù, òun náà ni ìwẹ̀ tó já sí wípé nígbà tí ọkọ àti ìyàwó tí wọ́n papọ̀, tí wọ́n sún mọ́ra wọn, tí wọ́n bára wọn ní nǹkan pọ̀. Òun náà ni ìwẹ̀ jánábà. Àwọn méjèèjì gbọ́dọ̀ wẹ̀ ìwẹ̀ náà. Ọkùnrin gbọ́dọ̀ wẹ̀, obìnrin náà sì gbọ́dọ̀ wẹ̀ ìwẹ̀ náà nínú Islam. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀, òun náà ni àlìháídọ̀tù. Òun náà ni ìwẹ̀ háídọ̀ tí ọmọbìnrin bá ń ṣe nǹkan oṣù. Lẹ́yìn ìgbà tó bá parí, ó pọn dandan fún láti wẹ̀ ìwẹ̀ náà nínú ẹ̀sìn Islam. Ìwẹ̀ ẹlẹ́ẹ̀kẹta, òun náà ni ìwẹ̀ anifas. Òun náà ni ìwẹ̀ ẹ̀jẹ̀ ìbímọ. Tí obìnrin tó ṣẹ̀ṣẹ̀ bímọ lẹ́yìn 41 days, tẹ́jẹ̀ ìbímọ bá dá, ó pọn dandan fún láti wẹ̀ ìwẹ̀ náà. Ọ̀ranyàn ni. Ẹlẹ́ẹ̀kẹrin, òun náà ni dukhulil Islam. Òun náà ni ìwẹ̀ téèyàn máa ń wẹ̀ téèyàn bá fẹ́ ìwẹ̀ téèyàn ń wẹ̀ sínú Islam. Lápèjúwe, bóyá ẹni tó já sí wípé ẹlẹ́sìn kejì ni, ó wá nífẹ̀ẹ́ sí Islam, ó fẹ́ darapọ̀ mẹ́sìn Islam, ó pọn dandan fún láti kó wẹ̀ ìwẹ̀ náà kó tó di wípé lẹ́yìn ìgbà tó bá wẹ̀ ìwẹ̀ náà, òun náà ti di Islam. Àwọn ìwẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin tí a ṣàlàyé fúnra wa yìí, ó pọn dandan, ọ̀ranyàn ni fún wa láti wẹ̀ ìwẹ̀ náà. Nítorí wípé tí a bá wẹ̀ gbogbo àwọn ìwẹ̀ tá a sọ yìí, ẹni tí ìkan nínú àwọn ìwẹ̀ yìí bá ṣẹlẹ̀ sí, tí ò bá wẹ̀ ìwẹ̀ náà, kò lẹ́tọ̀ọ́ láti kírun, kò sì lẹ́tọ̀ọ́ láti wọ inú mọ́ṣáláṣí. Nítorí náà, tó bá di ní ọ̀la, a ó máa tẹ̀síwájú báwo ni a ṣe ń wẹ̀ àwọn ìwẹ̀ yìí. Tó bá di ní ọ̀la, a ó máa ṣàlàyé fún wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ní agbára Ọlọ́run, ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ẹ̀yin olólùfẹ́ mi nínú ẹ̀sìn Islam, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ma salam.